ẹ jọ̀ọ́ mo bẹ̀ ìyá mi, mo bẹ̀ ẹbí mi, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Omiṣà Ṣẹ́gun, mo bẹ̀ gbogbo alágbo kó má bínú. Mo bẹ̀ ìyá bí ọmọ ayé, ẹ má bínú. Ẹ má da omi nù tọmọtọmọ, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mo bẹ̀ Ọlọ́run ọba náà kó ṣe àforíjì fún mi, ní ọkùnrin ní obìnrin. Mo bẹ̀ yín gbogbo ọmọ Nàìjíríà, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ọmọ yìí ni mo jẹ́, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mo ti ṣàṣìṣe, mo ti regret gbogbo mistake mi, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ̀yin tó ní ilé ayé, ẹ má bínú. Gbogbo ìyá bí ọmọ ayé, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ má bínú. Ẹ jọ̀ọ́, mi láwíjàre kọ̀kọ̀ lẹ́nu, mi ní àwíjàre kọ̀kọ̀, ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀. Ọlọ́run tó tóbi jùlọ, mo bẹ̀ yín. Ọlọ́run ẹ má bínú. Gbogbo ìyá bí ọmọ, ẹ má bínú sí mi, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀bẹ̀ ní, ẹ jọ̀ọ́. ṣé ẹ mọ̀ pé kò sí bọ́n ṣe fẹ́ ṣe olórí burúkú kò lè tàn lórílẹ̀‐èdè yìí wàláì tàláì. àníwọ̀n lọ́rẹ̀ẹ́, àníwọ̀n family, àníwọ̀n neighbor, àníwọ̀n everywhere. Lateef Adédìméjì àti ìyàwó ẹ̀ announce pé wọ́n bí bẹ́tà lẹ́yìn bí ọdún 5 àbí kan kíní kan tó ti ṣe wedding, wọ́n padà bímọ. Kò tí ì pé 5 hours ìtàn post yẹ àwọn olórí burúkú kan ti ń jáde pé IVF ló ṣe, IVF ló ṣe. ṣé olórí burúkú nìyí ni èèyàn bímọ kó ìyànà ọ̀sẹ̀ kò tí ì pọ̀jọ́ kan kẹ́jẹ́ kan enjoy life wọn tí ló ṣe IVF ló ṣe, IVF ló ṣe. tó bá jẹ́ IVF ló ṣe kọ́ kí ni ti yín? ṣé 20 naira náà ṣe IVF àbí 10,000 lóró pọ̀ ń ṣe? àbí ṣé o máa dúró èèyàn tó máa ṣe IVF tó máa fẹ́lì? ṣé o máa dúró millions tó fi ń ṣe? tó bá tiẹ̀ jọ kí ni tiẹ̀ tó lórí burúkú ni ẹ ní? ọlọ́njọ́ má kà mí mọ́ lórí burúkú o. níbi tá láyọ̀ bá ti ń yọ ọlọ́njọ́ torí Ọlọ́run má jẹ́ kí n jẹ́ àwọn kan tó bá wà lẹ́yìn táwọn sọ pé òjòrò ló ṣe láyé mi. ọjọ́ pẹ́ tí ọ̀pọ̀ ti ń wọ́nà àbájọ láti fi wo onírúurú àìsàn tó ń bá wọn fínra. àwọn tó ti gbọ́n pa àwòsàn nílànà àjogúnbá àwọn bàbá wa láti áfíríkà nílànà ìgbàlódé mọ̀ pé kò sẹ́gbẹ́. Renix Reshape Limited ló ń ṣe gbogbo ọmọ aráyé lóore lọ́nà akọ́ṣẹ́mọṣẹ́ àti nípa títẹ̀lé ohun tí àyẹ̀wò ara bá gbé síta. ewé àti egbò apps ni wọ́n fi ń ṣètọ́jú ẹ̀dá. àwọn tó ti ń lo ògùn wọn ń dúpẹ́. ìjọba àjàn ló ń tẹ̀. wọ́n wà ní Nàìjíríà àtòkè òkun. ìdákọ́lẹ̀, jẹ̀díjẹ̀dí, nǹkan oṣù tó ń ṣe ségesège, ìtọ̀ ṣúgà, àrùn kòkòrò lóríṣiríṣi, ọgbẹ́ ẹnu, kí ẹnu ó máa rùn lóòrèkóòrè, àtọ̀ tí ò lè dánmọ́, ìtọ́jú ojú ara obìnrin tó ń rùn, kójú ó máa wò bàìbàì, àti ìtọ́jú àìsàn lóríṣiríṣi. wọ́n tún ń ṣe ohun mímu Mọ́dùnjọ́ herbal drinks, Mọ́dùnjọ́ coffee drinks, Mọ́dùnjọ́ big boys, gbogbo ẹ̀ fún ìtọ́jú ni. ẹ tún lè lò níbi ayẹyẹ yín tàbí kí ẹ tún jẹ́ alágbàtà. pàbàmbarì, ẹ tún lè ṣe àyẹ̀wò lórí ayé yín àtohunkóhun tó ń ru yín lójú. Renix Reshape Limited ń ṣe ọmọ aráyé lóore. àdírẹ́sì àti nọ́mbà lẹ́wọ̀n lójú amóhùnmáwòrán yìí. Renix Reshape Limited ó ń ṣe ọmọ aráyé lóore nípasẹ̀ ewé àtegbò. àfìbàfà dẹ̀dá adániwáyé adániwáyé ige ọ̀rẹ́ nìrẹ́ ní tirẹ̀ mẹ̀kúnnù lẹ́kún ọ̀nà níná ní tí na jàǹdùkú ṣìnà lè bàbá wọn. báláyọ̀ bá ń yọ̀ ká máa bá yọ̀ ṣùgbọ́n àwùjọ wa lónìí ó di láláì lo. wọ́n sì ní ọ̀tá ẹni kì í pòdù ọ̀yà. mo kí yín kí yẹn máa jẹ́ fún gbogbo àwọn ọlọ́gbọ́n nígboro àgbáyé. Tóbi Fásùgbà ló kọ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí. wínrìnwínrìn ọ̀rọ̀ ó bọ̀ láìpẹ́ lórí ètò. mo wà pẹ̀lú Prophet Fẹ́mi Wahab láti Madrid ní Spain. mo kí yín ẹ kú dédé àsìkò ìsà. mo kí yín olótù ẹ ṣeun. àti àwọn ẹmẹ̀wà yín tẹ́ jọ wà ní stúdíò àtàwọn tó ń gbọ́ wa tó ń wò wá káàkiri àgbáńlá ayé. Ọlọ́run kò ní fi wá sílẹ̀, àní àmín fọjọ́ lọ́jọ́ lọ. àmín ààbò Ọlọ́run a máa rí gbogbo wa tẹ̀bí tará ní orúkọ àmín Jésù. mo gbàdúrà Oníṣẹ́ńbẹ́yẹ́kẹ́ òkèlè máa lọ ní wálẹ̀ àmín ní orúkọ Jésù. táwọn ní yọ̀ yìí ní orúkọ àmín Jésù ní àgbàdúrà. àmín àmín. àmín àmín ní orúkọ Jésù. ẹ ṣeun. ọ̀rọ̀ Lateef Adédìméjì àti Mobímpé Adédìméjì ọkọ àtìyàwó tí wọ́n jẹ́ onítíátà àmọ́ lásìkò yìí táwọn èèyàn ń bá yọ̀ báwọn èèyàn ṣe wá ń bá wọn yọ̀ tó làwọn míì tí wọ́n jẹ́ bíi ọ̀tá torọ́tà lápẹ̀rù ẹni bẹ́ẹ̀ tó ríre tí ò gbóníre yọ̀
tí wọ́n á bẹ̀rẹ̀ sí tún sọ wínwínrin ọ̀rọ̀ burúkú jáde lẹ́nu tí wọ́n ń kọ́mẹ̀ǹtì burúkú sábẹ́ fídíò wọn níbi táwọn ti ń kéde pé àwọn ti bímọ tuntun 3 sí ni, ìyẹn ìbẹ́ta làǹtìlanti. Lẹ́lòmíì ti ń kọ́mẹ̀ǹtì pé kó má wulẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o, nítorí wípé Ọlọ́run kọ́ ló ṣe é, pé sáyẹ́ǹsì ló ṣe é, pé sọrógésì IVF làwọn míì ń gbé kiri lẹ́nu. Gbogbo ẹ̀ ọ̀rọ̀ rèé o. Prophet Fẹ́mi Wahab láti Madrid ní Spain. Sà, kí lẹ rò pé ó lè bírù nǹkan báyìí? Àbá fẹ́ sọ pé àwọn èèyàn wọ̀nyí náà ń sọ òótọ́ ni? Ṣé lóòótọ́ ká gbà pé Ọlọ́run kọ́ ló ṣe é àbí bò ó? ẹ ṣe olótù. ṣe rí ilé ayé tá a wà yìí, tó bá ń gúnyán bọ́ọ̀lù wàá lọ́tà, tó bá ń sọ̀kò sọ́jà wàá lọ́rẹ̀ẹ́. kò sí bá a ṣe máa ṣe láyé, bá a ṣe máa bá lọ nìyẹn. gbogbo èèyàn kọ́ ló máa nífẹ̀ẹ́ èèyàn, gbogbo èèyàn kọ́ ló máa jẹ́ èèyàn gidi. ṣùgbọ́n ọ̀rọ̀ tí ẹ wá sọ ọ́ sí pé kí wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, sáyẹ̀nsì kan dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ta ló dá ayé? sáyẹ̀nsì ló dá ayé. Ta ló dá sáyẹ̀nsì? àwọn tó dá sáyẹ̀nsì ló dá sílẹ̀. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ṣe máa ń ronú, wọ́n dẹ̀ discover pé emotion ló ń control ọ̀pọ̀lọpọ̀ àti situation tó bára wọn. ẹni bá ní nǹkan tó ń ṣe ọ̀rọ̀ tàrí akálára jọ̀rọ̀ lọ́rọ̀ lọ. ní ogun tí kálukú ń jà yín sì wá lọ́rọ̀ ti ṣe máa fi sílẹ̀ ọ̀rọ̀ ọ̀nà máa gbọ́. bí mo ṣe ń bá yín sọ ọ̀rọ̀ yín sì ẹ mọ iye kan tí mo ti ṣe lé ní bó ti ṣe tán tí mo tún lọ síbi kan màá lọ́rọ̀ ọ̀nà máa sọ. bí ìbá ṣe pé kẹ́ iṣẹ́ ìdíkíní ẹ̀ sí mi ṣe láàárọ̀ ìkọ́ mi ò tí ẹ̀ gbọ́. mo ti rí táìmù yẹn. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ káti ẹ̀ ní ó ti wàá rí bẹ́ẹ̀ náà, ṣé kéèyàn máa ba tẹnìkan jẹ́ kó máa fi pé kí ni wọ́n fẹ́ gbà nù kẹ́ẹ̀dì kan ṣe ẹ tó ṣe sorúgẹ́sì tó fẹjọ́ sùn wọ́n ni àbí kí ni tiwọn pẹ̀lú yẹn àbọ̀rọ̀ lọ́rọ̀ tí wàá jẹ́ ti kálukú. mi mọ̀ nígbà tí wọ́n jẹ́ celebrity náà ṣe ń sọ yẹn ni mi mọ̀ oríṣi náà ṣe ń sọ o lẹ́sìn mi ò rí mi mọ̀ kéèké kó máa da fún yàn kẹ́ máa tọ̀nà wò díẹ̀. ṣé n tó ṣe sorúgẹ́sì tó fẹjọ́ sùn yìí ni àbí what is your own concern about that? ṣé mọ̀ nítorí kan rí nìyẹn, mi ò mọ tó ṣe ń sọ bẹ́ẹ̀ òbí ẹ̀ báyìí ṣe wà nìyẹn. gbogbo èèyàn kó ló máa fẹ́ràn èèyàn kó ló bẹ́ẹ̀ ṣe lè ṣe tó tí mo lè kàn lè sọ nìyẹn fún ìbéèrè tẹ́ béèrè. Sà, ní Nàìjíríà lónìí ọ̀rọ̀ ọlọ́rọ̀ gan làwọn èèyàn máa ń gbé kiri jù ló sì máa ń ká wọn lára. mo sì ti rí àìmọye àwọn aráàlú òyìnbó tèmi máa ń bá sọ̀rọ̀ tá a jọ máa ń tàkùrọ̀sọ. wọ́n máa ń sọ wípé kí ló dé tẹ́gbẹ́ tí yín yàtọ̀ ní Nàìjíríà, ó yàtọ̀ pátápátá sí tọ̀dọ̀ tàwọn lọ́hùn-ún o. àwọn èyí ṣe báyìí. Sà, kí lẹ rò pé ó ń darí Nàìjíríà tí irú eléyìí fi ń wáyé? kò sí nǹkan tó ń darí wa Nàìjíríà, system tí wọ́n bá ń lẹ̀ ni system tí wọ́n bá ní system táwọn náà bá ń bí òun náà là ń tẹ̀lé. ó dàbí láàárọ̀ yìí sìn mo pe èèyàn kan, ó ní ìyàwó òun dáná lọ́wọ́ káwọn jẹun kó wọ́n tó kú òun lé. mo ní ìyàwó ẹ̀ ń dáná lọ́wọ́ ṣé ìyàwó ẹlòmíì tó yẹ kó ti kó látago márùn ìdájí kó máa dáná lọ́wọ́ ṣé kò ní lọ bíṣẹ́? mo ní system pé system ni pé Nàìjíríà ń sìn àṣẹ̀ṣẹ̀ bá bẹ́ẹ̀. àwọn kan ní ìyáálé ọ̀kan nígbà tá à ń dàgbà, àwọn ìyáálé ọ̀kan nìyẹn kẹwọn tí àwọn gọ́sípà nǹkan mí nìyẹn. ṣe pé Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ nǹkan bá ṣe ń ṣe nǹkan á yàtọ̀, ṣùgbọ́n Nàìjíríà èèyàn kan pè mí ń jọkàn tó ń ṣiṣẹ́ ní aláùsá náà, ọmọ mi kan ni. ó ní every week náà wọ́n fáwọn nípọ̀mọ́ táwọn máa ń rún Nàìjíríà láti máa parònú rẹ́. táwọn sọ̀rọ̀ nípa celebrity, wọ́n á sọ nípa Ọbásanjọ́, wọ́n á sáà nìkan kan gbé kalẹ̀ tí nígbà blogger máa gbé káàkiri lọ́tún lósì ní every week wọ́n máa pọ́n ọlá. ó ní wọ́n ń ṣe Nàìjíríà yẹn làwọn fi ń parònú rẹ́ ní sọ fún mi nìyẹn. ọmọdé àdá kí wọ́n ra ń wò pé pé àkọsẹ̀ tẹ̀ fi ń kọ́fà ara yín bẹ̀ láti máa bàa kú kíákíá gbégbá aláṣẹ rí. ọmọdé àdá kí wọ́n ra ń wò. ìgbà tí yẹn sọ fún mi bí mi ṣe rí nìyẹn o, because kò rí sí yẹn bí kò yẹ pé kò fi bẹ́ẹ̀ sí o, ìpọ́tà ara yẹn nìkan. ṣé ilé tí mò ń gbé nígbà míì mo lè má gbàlejò fojú oṣù mẹ́jọ tọ́jú ọmọ Nàìjíríà 8 good months mo lè má rẹ̀ tí mo ti ẹ̀ pàdé pé mo mọ̀. kí ló fà á ni pé ṣé ẹni tó wà ń bí iṣẹ́ ń sìn ọ̀rá yẹn ti tèmi, òun lè wà ń bí iṣẹ́ ọ̀sán, kẹ́lẹ́ wà ń bí iṣẹ́ àárọ̀, kẹ́lẹ́ wà ń bí iṣẹ́ òru. so ẹ̀ ní ríra yín. so ṣọ́ọ̀ṣì làwọn ti pàdé jọ Sunday, ṣọ́ọ̀ṣì yẹn gan pàápàá máa lọ ṣe nínú ọ̀lẹ́jọ́ yẹn. so bó ṣe rí nìyẹn, so bí Nàìjíríà bó ṣe rí nìyẹn. so ó kàn yẹ pé tó bá ti rí bẹ́ẹ̀ kí ọmọ nǹkan tó máa sọ sórí ọ̀rọ̀ kan lèèyàn máa sọ tí ò ní sọ mímọ́. ẹ̀ náà tó wà very careful. so tí mo kàn rí nìyẹn olótù. ó dáa,
nírú ọ̀rọ̀ àwọn onítíátà bíi eléyìí tí wọ́n tẹ́ pé a máa ń rí àwọn míì tẹ́ pé wọ́n máa ń níbi ìpèníjà pé wọn ò tètè rọ́mọ bí ìdádúró nǹkan ó ti máa ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ kì í ṣe tàwọn Lateef Adédìméjì àti Mobímpé Adédìméjì yìí lákọ̀ọ́kọ́ o ṣùgbọ́n wá yà wá lẹ́nu wípé títí Lateef àti Mobímpé yìí ó gbọ̀nà ọ̀tọ̀ yọ gan tó lágbára ní bí ó lọ bí ọdún kan sẹ́yìn báyìí ẹnìkan dìídì wá yàtọ̀ sí àwọn ọ̀rọ̀ míì tó ti máa ń jẹyọ ní o ẹnìkan dìídì wá ó sọ wípé ọmọbìnrin tó bímọ yìí pé kò ní ilẹ̀ ọmọ ìyẹn womb ó ní kò ní rárá ó ní kó sọ fáráyé pé kó yé ya fọ́tò kiri social media pé kó yé jójú ẹlẹ́sìn tó wá jó láyé oríṣiríṣi ọ̀rọ̀ burúkú yẹn sà irú àwọn tó kọ́mẹ̀ǹtì báyìí sórí ọ̀rọ̀ obìnrin ṣáfẹ́ sọ pé ẹni tó mọ obìnrin yìí dájúdájú ló sọ ni àbí ta ni. tẹ́rí ọ̀rọ̀ tẹ́ sọ ẹ máa ń mi rántí nǹkan kan tí ìyàwó mi sọ níjọ́ kan. ìmọ̀ kan tó ń wá lórí tẹlifíṣàn internet tẹlifíṣàn wa nǹkan kan wá ṣẹlẹ̀ sí èèyàn kan instead ẹ kàn hẹ̀pẹ̀ ẹ bọ̀ lórí ẹgbẹ́ fún ọ̀dẹ̀bẹ̀ sí ní fídíò ẹ̀ instead ẹ kàn hẹ̀pẹ̀ ó ń tọ̀ ohun fídíò ni gbogbo wọn gbé kí ló fà á wọ́n fẹ́ ní fíù. wọ́n ní fẹ́ ní fíù. ṣe lọ́pọ̀lọpọ̀ ìfùsọ̀ mẹ́nà kọ́ dàbí program tá a ṣe láàárọ̀ yìí ni ọlọ́run sọ pé ká má máa ègèsì ara wa àwọn Christian àwọn ìránṣẹ́ ọlọ́run ká máa ègèsì ọ̀rọ̀ tẹ́nìkan bá sọ nípa pé Bible sọ pé tó dẹ̀ pé ó ń tọ̀ wọ́n interpret dáadáa ṣùgbọ́n òun náà ń ṣe jù ú sí nígbà tá a dẹ̀ máa fa lọ fà á bọ̀ wọ́n fẹ́ ní followers ni self interest òun lẹ̀ ń wò yẹn ẹlòmíì wà tẹ́ pé wọ́n fẹ́ trend ni ló ṣe nǹkan tó ṣe yẹn ṣé family ọkọ ló fẹ́ jọ sùn tọ̀hún ni àbí family ìyàwó kí ni tiẹ̀ nínú ọ̀rọ̀ yẹn ṣé wọ́n fẹjọ́ sùn pé ìyàwó yóò bímọ fún wa o ọlọ́ba aṣẹ́ẹ̀kẹ́ omi ní ifun dókítà tó bá discover kò ní sọ jáde kẹ́ bá lè mọ̀ bí Nàìjíríà mi ṣàgé bára wa torí ẹ̀ tẹ́ bá rí pé olórí orílẹ̀-èdè kan ìlú kan wọ́n fi àjà àwọn èèyàn wọn olóòtú bí Nàìjíríà bá fẹ́ dá àwa mọ̀ nílò àkọ́kọ́ máa dá o ṣe rò pé Sanwó-Olú ọdún mẹ́jọ ló lò ó sì 15-20 years ago àgbórúkọ ẹ o inú wa náà làwọn èèyàn ti ń jáde o inú àwọn èèyàn yìí náà wọ́n ti ń jáde tá a bá dẹ̀ ti change ìlú ò lè change Tinubu á kúrò ń bẹ̀ Buhari kó bẹ̀ ó ti lọ eléyìí kó bẹ̀ ṣùgbọ́n ẹ mọ̀ pé àwọn tó ń wá iná àárín èrò yìí náà ti ń jáde àárín wa ni a ò kàn déédéé dání tẹ́tẹ́ rí àwa Yorùbá ẹ̀ olótù àwa Yorùbá aburú o aburú gọ́ kẹ́ni má ní ti pọ̀jù nínú wa òótọ́ mọ̀ sọ fún yẹn tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ ó ti pọ̀ jù Ọlọ́run ni kó gbà wá ń bẹ̀ tí òun bá tiẹ̀ wá rírun kan bẹ́ẹ̀ tí kò máa lọ fún tòun ṣe ẹ̀yẹ ni ohun tó ń ba ẹnìkan nú jẹ́ wọ́n dẹ̀ fi ń ṣe ẹ̀yẹ wá ní ẹ kò nílé ọmọ tí ò bá tiẹ̀ wá nílé ọmọ tó ń sọ yẹn ló máa jẹ́ kó ní tó fẹ́ lé kó ní ọkọ ẹni àkíyèsí táwọn fámìlì ọkọ yẹn bá ń gbọ́ wọ́n ti fẹ́ kán fíl wọn náà dẹ̀ máa bímọ títí ẹ wọn náà dẹ̀ fẹ́ ṣoríire láyé ẹ̀já máa wọ ohun tó bá ń ṣe o tó bá fẹ́ trend jẹ̀ ní way má fi tiẹ̀ ẹ má bá tẹnìkan jẹ́ kẹ́ fi gòkè ẹ̀ rántí pòkè tẹ́ ẹ̀ lè jábọ̀ o ìlú náà fún inú trend dáńsọ yìí náà èló ni Ọlọ́run ni kó ṣàánú wa Ọlọ́run ló ń bùkún yàn so tí mo lè fún yín ní èsì fún yẹn nìyẹn olótù. ẹ ṣeun ìyẹn bẹ́ẹ̀ kíní kan tún ṣẹlẹ̀ láìpẹ́ yìí mo sì máa tó padà wá sínú ọ̀rọ̀ àwọn Mobímpé àti Lateef Adédìméjì o kíní kan ṣẹlẹ̀ láìpẹ́ yìí a ti rí ọkọ àtìyàwó kan àwọn tiẹ̀ ṣe ìbálòpọ̀ oníhòòhò ẹni yẹn náà popular on social media gan wọ́n ń porúkọ ẹ̀ ní Sisi Alágbo so àti ọkọ ẹ̀ pẹ̀lú ọmọbìnrin kan so wọ́n jẹ́ mẹ́ta in fact Sisi Alágbo yẹn gan ló tún gbé fóònù lọ́wọ́ tó náà wà ní òò ní o tó ya òun alára tó tún ya ọkọ tó ń bá ẹnìkẹta lájọṣepọ̀ lọ́wọ́ wọ́n ṣe fídíò yẹn jáde ran fídíò yẹn líìkì bó ṣe di wípé ayé rinu ọkọ àtìyàwó dẹ̀ ni àwọn méjèèjì olóòótọ́ kí n ṣàlàyé ẹ̀ báyìí fáwọn tó bá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ Sisi Alágbo ó ti kọ́kọ́ ní ọkọ kan tẹ́lẹ̀ ọkùnrin yìí náà ti kọ́kọ́ ní ìyàwó kan tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tó yá Sisi Alágbo àti ọkùnrin yẹn wọ́n bẹ̀rẹ̀ sí àwọn kan sọ pé wọ́n bẹ̀rẹ̀ sí yẹnra wọn lálẹ́ ni wípé kódà ọ̀rọ̀ yẹn ló bí torí oríṣiríṣi àwọn ọ̀rọ̀ jáde wọ́n lọ́rọ̀ yẹn ló bí ìdí tí ọkọ
tó fi ń bínú pé ó ń rìnrìn kùnrin ó ń ṣe gbá. Ṣùgbọ́n ní kúkúrú àwọn méjèèjì yẹn á padà fẹ́ra wọn, oníkálukú kọ ọkọ àtìyàwó rẹ̀ lẹ̀. Lẹ́yìn ìgbà yẹn ni fídíò yìí wá fara hàn síta báyìí. Sisi Alágbo ìlú mọ̀ọ́ká ni tó ń ta àgbo tó sì lówó lọ́wọ́ dáadáa. Ibi tí kinní ti wá bó ṣe wá jáde yìí, àwọn èèyàn ní eré ìtúngbẹnu tán ó sà. Gẹ́gẹ́ bí èrò tiyín, kìí ṣe pé ó ṣèèṣì líìkì síta ní fídíò yẹn tó burú ń tẹ́ ṣe yẹn. Wọ́n sọ pé àwọn kúkú jọ mọ̀ sí ni sà, tó burú àbí kò burú? Ọkọ àti ìyàwó náà jọ àgbí o pé ẹjẹ́ àpèyàn kẹta wọlé ká bá ara àwọn lájọṣepọ̀. Ṣé ń tán ṣe yẹn ṣó burú? Ẹ jẹ́ mú bẹ́ẹ̀. Olóòtú ṣe rí tí n bá rí nǹkan mi tọ́lú mi máa ń ṣe màá kọ̀ dédé rẹ́rìn. Àwọn táwọn sọ síbẹ̀ bàbá àti ìyá wọn ṣe àgbọ̀ làwọn ti kọ́ ìkọ̀kọ̀ ẹ̀. Ṣé inú ìṣẹ̀ṣe láti kọ́ yẹn ni àbí nínú mùsùlùmí àbí nínú kìrìsìtẹ́nì? Jọ́sìn mẹ́ta tó ń ṣe mi ta ti wá nìyẹn. Inú kọ́ṣọ̀ Yorùbá, kọ́ṣọ̀ Haúsá, kọ́ṣọ̀ Ìgbò táǹpẹ̀ ní wàsóbíà lù ta ti wá wọ́n ti ń ṣerú yẹn. Ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àgàgà àwọn obìnrin ó máa ń jẹ́ kí love kó intoxicate wọn. Ọkùnrin ò kì í sábà lù sínú nǹkan báyìí, obìnrin ni. Ó máa ń sọ fáwọn ọmọ ọjọ́ mi bí èyí ò ṣe ìyá ṣe tẹ́nìkan lòun ò fẹ́ wàá rẹ́ lómi tó bẹ́ta ẹ̀ tọ́wọ́ ẹ̀ bá ti mọ́ tọkùn ẹ̀ mọ́. Bọ́kọ̀ọ̀kan ò rọ ìjìrìn ẹgbẹgbẹ̀rún ẹ̀ máa lọ, Yorùbá máa ń wí. Ẹlẹ́ẹ̀kejì, ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀ ń wò yìí wọ́n fojú lásán ṣe, wọ́n lè ti drug. Ẹ̀yin kan ń wò bẹ́ẹ̀ ni wọ́n á ti mú nǹkan wọ́n tó máa ṣe nǹkan tó ń ṣe yẹn. After ojú wọn ṣe wá clear. Tí ì bá ṣe bẹ́ẹ̀ ni you can't see any responsible person tó máa ṣe irú ẹ̀ láyé. Kí ìyá mi máa jẹun sí oúnjẹ ló ń jẹ wọ́n yà fọ́tò ẹ̀ síta. Kí ni mo fẹ́ gé inú kan tí mo ṣe ẹ̀? Kí ni èrè mi? Torí wọ́n máa ń sọ fáwọn èèyàn àgà ọmọ ọjọ́ mi ẹni tí tó bá fẹ́ ṣe tó rò sọ́tún rò sósì kò ṣe é mbẹ́ má bọ̀rọ̀ ṣe kò ní mí nìyí. Why are you doing something without any benefit? À ń jẹun sí kábàlì ṣe kí ni kábàlì lókun lára ni. Òun mu sìgá sí kí lè rí ẹ mbẹ́. Òun mu gbó sí kí lè rí ẹ. Ṣé èrè tó fẹ́ jẹ yẹn ṣó nílé kó mú làákà ìdání? Automatically you are the enemy to yourself. Kò bá sẹ́ẹ̀sì mú rárá irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Wọ́n dà nígbà tó bá yẹ fọ́tò bẹ́ẹ̀ yẹn bọ́n tí nǹkan àgírí tó ṣé yẹ fọ́tò yà yẹn sí tọmọ wọn bá rí nǹkan lákàn bímọ fúnra wọn táwọn ọmọ yẹn bá rí lọ́jọ́ iwájú ṣé náà àwọn yẹn máa dùn tí ẹ bá ń ṣe nǹkan gbọ́dọ̀ máa ro. Ọ̀dà ọ̀rẹ́ ọkọ ẹ̀ kọ́ máa ń ṣèpù ìyàwó tọkọ fẹ́ ìyàwó ọ̀rẹ́ àbúrò ọkọ kó rí àbẹ́rọ̀ pé nǹkan táwọn sọ social media là ń pè ó ní ìgbà ló lè dé. Ṣé wọ́n máa hèlì ẹ̀ àbọ̀ wọ́n máa fojú àbùkù wẹ̀ òun ló fẹ́ ṣe méjèèjì nǹkan àbùkù nínú fídíò náà tó kò mú làákà ìdání. mo ṣe ìṣirí mi ò wá ẹnìkan máa ń kọ orin kan wọ́n lórin kan ò dùn wọ́n láàfin láti máa ń kọ orin yẹn ṣé ìyọ̀kọ́ lọ́wọ́ láàfin ọ̀hún nǹkan tí kò mú làákà ìdání ṣé n tó mọ̀ pé àbúrò ẹ lè rí ọ̀dà ọmọ tó bí tó bá wá rí kí ló máa sọ fún wọn ọmọ yẹn á ṣe jù bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú so kò mú làákà ìdání tó mi lè pàṣẹ jù bẹ́ẹ̀ lọ kò make sense at all tí mo rí nìyẹn fún yẹn olótù. Ó dà pẹ̀lú nǹkan tó wá ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà kí lẹ rò pé ó wá yẹ kí àwọn tọ́rọ̀ kàn yìí kí wọ́n ṣe lẹ́yìn ìgbà tó ní gbogbo ayé ti rí kinní wọ́n ti rí gbogbo ara wọn wọ́n ti rí òwò wọn. Kò sí nítorí kan ṣe kọjá kan apologize lọ kọ́dọ̀ lọ fún deliverance because nǹkan kan jẹun lórí wọn tó ń ṣe normal human being àti máa hurú ọ̀bẹ kan apologize ni tó bá dẹ̀ra àwọn tó bá jẹ́ pé bí àwọn tó ṣe computer engineer dáadáa tó lè bá wọn delete ẹ̀ throughout the world kan pay price ẹ̀ ó tán tó bá ti lè ṣe yẹn kò sí nǹkan tó lè ṣe sí jù yẹn lọ because ọ̀bẹ géèyàn lọ́wọ́ àlọ́jọ̀bẹ ni àbá lọ destroy ọ̀bẹ ó ti ṣiṣẹ́ ọwọ́ because nobody put gun on your head before you do this ó ti ṣe náà bó ṣe máa ṣe ni pé kò get rid of that thing throughout the world tó bá ti fẹ́ kọ́ àwọn tó bá lè bá yín ṣe wà kẹ̀dẹ̀ apologize kẹ̀dẹ̀ lọ ṣe deliverance irú ẹ̀mí kẹ́mi yẹn ò ní wọra yín mọ́nújọ́ mi tí mo lè sọ sí yẹn nìyẹn olóòtú. nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé ọkọ ìyàwó tí òun gangan wà nínú fídíò tó jọkọ Sisi Alágbo yìí òun bọ́ sí íńtánẹ́ẹ̀tì ńṣe ló wá tún kọrin orin wo wa ló kọ orin pé
àwọn èèyàn ń sọ oríṣiríṣi nǹkan nípa àwọn pé àwọn ló mọ̀ pàkó gbọ́ sùtì kíní kankan kan ó ṣàkọrin yẹn ó ní ọ̀nà tó gbà kọ so sà ìgbésẹ̀ tó ṣe mọ̀ wò pé wọ́n wò pé káwọn èèyàn mind business wọn ni ó ṣe wá kọrú orin yẹn ní íńtánẹ́ẹ̀tì. àwọn èèyàn ti máa ní business wọn ṣùgbọ́n tá lọ bá lọ àlọ́ ń bọ̀ wọ́n lè má jẹ́ ènìyàn kún ọ̀la ni. tọrọ mọ tá a pọ̀n lọ sọ́jà tá à ń jí ọ̀gẹ̀dẹ̀ mọ́tò ló máa padà gbà lọ́jọ́ iwájú pẹ̀lú bọn. torí táwọn ń ṣe yẹn àwọn ọmọ wa ṣètọ́jú bẹ́ẹ̀ lọ nígbà yẹn wọn kò lè kọ orin yẹn mọ́. gbogbo àwọn ẹgbẹ́ win trophy àwọn ẹgbẹ́ gba gold medal tó ń gbà tí ẹnìkan máa ṣe káfẹ́ tó blue kó lọ ṣe blue film direct náà kó máa gbowó náà sẹ́ẹ̀sì wo nìyẹn mú dání. ọ̀rọ̀ burúkú tó tẹ̀lé ọ̀dà ìyàwó tí wàá sọ ọ̀rọ̀ jáde ìyàwó ìgbà tó máa sọ̀rọ̀ ó kọ mẹ́sẹ̀gì ni ó ní bíi kílẹ̀ lanu kó gbòmì ní pé nǹkan ọ̀rẹ́ obìnrin ló máa ń lose. ó wá ní káwọn èèyàn kí wọ́n dáríjì òun pé ọrọ̀ ajé tóun fi ń ṣe ọrọ̀ ajé tó ti ń bàjẹ́ báyìí látara bí òun ṣe lu síta yìí wípé káwọn èèyàn jọ̀ọ́ kán dáríjì òun káwọn olólùfẹ́ òun kán mọ́ kórìíra òun kán mọ́ kórìíra òun ṣùgbọ́n kí wọ́n á túbọ̀ máa bóun rajà pé òun nífẹ̀ẹ́ wọn kódà gbogbo nǹkan tó dẹ̀ yẹ nígbésẹ̀ pátá lòun ó gbé tí bẹ́ẹ̀ ò sì ní ṣẹlẹ̀ mọ́ ọ̀rọ̀ tí ìyàwó yìí sọ sọ̀rọ̀ yẹn ṣáà lè sọ pé ó bá ọ̀rọ̀ tẹ sọ mo pé kó lọ tọrọ àforíjì ṣáà lè sọ pé ó ti tọrọ àforíjì bẹ́ẹ̀. ó bá a mú ṣùgbọ́n kinní kan ni pé ilẹ̀kẹ̀ bá ti já kì í sábà pé mọ́ torí àwọn èèyàn tí wọ́n máa rí bí ẹni tó responsible ẹ mọ̀ pé wọ́n ní ọjọ́ tẹ bá pa wèrè lẹ́mọ̀ tó mọ̀ kó lẹ́bí ìgbà tó wà lẹ́yìn tó ń ṣe wèrè yẹn anybody ò mọ̀ rí ìsìn ṣẹ́ ń gbọ́ mi ní tóun ṣe yẹn ń sìn ó ti tàbùkù sí rẹ̀ lára ọ̀nà fẹ́ máa associate àwọn èèyàn mọ́ èmi kẹ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀ mi bá wọn rin irú àwọn èèyàn bẹ́ẹ̀ mi ọbọ̀rọ̀ ajé ara ẹ̀ jẹ́ torí ẹ̀ jẹ́ pé kéèyàn tó lè ṣe kankan gbọ́dọ̀ ro outcome nǹkan tó fẹ́ ṣe yẹn because ní tó bá fẹ́ ṣe gbọ́dọ̀ ro pé mo fẹ́ ṣe pé ló bá padà hand ẹ̀ for example ń sọ́dà bó ṣe wà yín sìn ìgbà míì ẹ̀wọ̀n kí àwọn aránṣẹ́ ọlọ́run ìyàwó mi lè ṣe nǹkan mi ń gbà mí báyìí má kàn dákẹ́ bẹ́ẹ̀ ordinary person ní dákẹ́ ṣùgbọ́n ṣé tí bá ṣe nǹkan kan sí táwọn ọjọ́ mi bá gbọ́ àbáwọn tí mo bí àwọn mi ti dàgbà náà kí ni kí n sọ fún wọn náà táwọn akẹ́jọ́ yẹn bá mi tó máa kàn mú mọ́ra pé so bó ṣe gbọ́dọ̀ rí nìyẹn gbọ́dọ̀ máa wo nǹkan kó tó lè ṣe nǹkan pé nǹkan tí mo fẹ́ ṣe báwo ló ṣe máa rí báwo làwọn ṣe máa gbà ṣe pé àwọn táwọn sọ wọn lábúrò wọn lẹ́gbọ̀n wọn lọ́rẹ́ àti kékeré wọ́n tẹ̀ tí lọ́mọ gan tó ti ń dàgbà àwọn ọmọ ti dàgbà. ṣé náà rí àwọn yẹn máa fojú a máa rìn títì a máa fún wọn ṣe yẹ̀yẹ́ ẹ wo orú nǹkan bẹ́ẹ̀ tó tí a fẹ́ ṣe nǹkan gbọ́dọ̀ ro nínú ọkùnrin tó ń kọ́ ni ẹ kò mọ ohun tó ń ṣe ni ọjọ́ tó bá sunkún bọ̀ ó kọjọ́ kan torí tóun ṣe àwọn ọmọ tó bí wọ́n á ṣe the worst wọ́n ṣe ìkọjọ́ wa fún àwọn tó fẹ́ fẹ́ àwọn ọmọ tá a lè fẹ́ máa yí kọ́ ni kí ni yọrí wọ́n ti fi tí wọ́n bá ta àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ṣe ìwọ́dọ̀ ro many things káwọn family tí ò ní tìjú. ó dáa sà àwọn èèyàn ní wọ́n ní tàwọn èèyàn náà ti pọ̀ jù tàwọn aráyé gan-an ti pọ̀ jù pé kí ló dé ta ni ò níbi ìkọ̀kọ̀ pé kò sẹ́ni tó lè sọ pé òun mọ́lẹ̀ ayé pé òun wà ní ibi ìkọ̀kọ̀ kan pé ibi ìkọ̀kọ̀ èèyàn tí wọn ò rí lèèyàn ṣe ń gba yìí wípé ẹni títí ẹ̀ bá tú síta òun ni àwọn èèyàn di pé wọ́n máa ń rí gẹ́gẹ́ bí ẹni yẹpẹrẹ wípé káwọn èèyàn má kan ọmọbìnrin mágbélébù àtọkọ ẹ̀ àti obìnrin kẹta yẹn wípé kí wọ́n fi wọ́n lẹ̀ wípé kí wọ́n dẹ̀ gbójú kò ń bẹ̀ pé àṣìṣe ibi ìkọ̀kọ̀ tí wọ́n nìyẹn ó dẹ̀ ti wáyé nìyẹn pé àfẹn tí ò bá níbi ìkọ̀kọ̀ sà mo fẹ́ béèrè pé ṣé ẹ gbà pé láwọn èèyàn yìí pé lóòótọ́ gbogbo ara níbi ìkọ̀kọ̀ kan. olótù mo máa ń sọ̀rọ̀ kan fáwọn ọmọ ọjọ́ mi we have 365 days in a year ẹni bá lóun ò ní ẹ̀rọ kanjọ́ kan rí òun ló lè kọ̀ndẹ́mù èèyàn tó ti ṣe yín sìn ṣùgbọ́n oríṣiríṣi nǹkan lè máa ń ṣe tí wọ́n ń ṣàṣìṣe àmọ́ mọ̀ ṣe ni o táṣìṣe bá wáyé àání ẹ̀rọ ṣé yẹn jẹ́ ẹ̀rọ ń sìn sọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n ní àbọ̀n gébọn sọ́wọ́n létí kan máa ṣe irú ẹ̀ ní tó tọkàn wọ wá ni tó ti ṣe yín ìyẹn ń ṣàṣìṣe o ẹ má jẹ́ ká máa gbé ọ̀rọ̀ síra wọn o ẹni tẹ́bi ń pa ń sìn tó bọ́ sí sọ gààrí tàbí di búrẹ́dì tó ń jẹ́ wọ́n àtẹ̀tẹ̀ ń tẹ́ pé ó fi ṣéènì sọ́rùn ó fa aago sọ́wọ́ ó dẹ̀ lọ ń jí fóònù wọ́n jọ ọjà lè ní o ṣùgbọ́n ó yàtọ̀ síra wọn o tí yín sìn wọ́n fi
ọmọ ṣe tó ṣe yẹn ni kò ń ṣàṣìṣe. ṣé ẹ mọ ògo bóyá àwọn ìgbà náà ìmọ̀ dẹ̀rẹ̀ àwọn náà tó gbé síta wọ́n léegun tó bá ti jáde ó kọjá àìwò àwọn náà fẹ́ kàn èèyàn rí tó bá dẹ̀rẹ̀ rí wọn á sọ opinion wọn so I can't blame people for that. báwọn náà gbé jáde fúnra wọn. ọ̀rọ̀ tẹ́sọ̀ yìí jẹ́ rántí sà obìnrin kẹta àárín wọn yẹn òun náà ti wá sí íńtánẹ́ẹ̀tì wá sọ̀rọ̀ ó ní wọ́n ti bayé òun jẹ́ ó nítorí ìgbà tí wọ́n fẹ́ bóun ṣe kinní yìí ó ní wọ́n sọ fún un pé wọ́n ó ya fídíò ó náà wá ya fídíò nìyẹn ó náà wá tún líìkì ẹ̀ síta ó ní nísìnyí báyìí ó ní ẹni tó ń fẹ́ láti bí ọdún 4 sẹ́yìn bí 4 àbí 6 ó ló ti fi ń sílẹ̀ báyìí lọ o ó ní kò mọ síbẹ̀ nìkan ó ní wọ́n tún sọ pé fídíò yẹn o wọ́n fẹ́ tà sí ilẹ̀ Árábù ni fún àti máa fi ṣe fídíò àwòrán ní òwò ilé tí wọ́n máa ń ṣe pé wọ́n wàá gbowó jáde wá láti bẹ̀ wípé àwọn èèyàn kan máa ń ṣe wọ́n á ya fídíò wọ́n á tà á wọ́n á fi sọdowó wọ́n ní tí wọ́n fẹ́ ṣe nìyẹn o pé wọ́n dẹ̀kẹ́ máa wò pé wọ́n padà fún un lówó ṣùgbọ́n nígbà tí wọ́n pọ́n obìnrin lọ́fun yọ̀yọ̀ a rí wípé irọ́ pọ̀ nínú ọ̀rọ̀ obìnrin torí ó ní wọ́n fún un lówó transportation ó lọ́mọ 23 years old lòun gbogbo ọ̀rọ̀ jákujàku báyìí ó ṣẹlẹ̀ kí lẹ̀yin rí sí ìgbésẹ̀ ìgbà yẹn ṣáà lè sọ pé ìgbà ìmọ̀ ni ṣe pé àṣìṣe tún yàtọ̀ sí ìgbà ìmọ̀. ṣe rí káwọn pé ìgbà ìmọ̀ ó tún poríṣiríṣi mo sọ kìíní kan before now ẹ̀sùn ó poríṣiríṣi ṣé ebi ló pa débi sex ẹni ebi ń pa yàtọ̀ sẹ́ńtọ́ ṣé gbogbo nǹkan pátá ẹ̀ṣẹ̀ alẹ́pẹ́ ẹ̀ṣẹ̀ lélẹ̀ ṣùgbọ́n ọ̀nà tó yàn gbà ṣe ẹ̀ṣẹ̀ yẹn máa tún yàtọ̀ síra wọn kò sí ọmọ kan tó máa dàgbà dé kó bàlágà táwọn bí òní máa sọ pé kó máa para mọ́ táwọn bí òní máa sọ pé ṣọ́ra má jẹ́ kán fọwọ́ kọ bíi lára ẹ̀ so tó yẹ kí o bá mọ̀ lóòótọ́ àwọn ọmọ tó yẹ kó ṣe kó lọ rìpọ́ọ̀tù ọlọ́pàá náà kó àrẹ́sì wọn ìbọn olófin Nàìjíríà ọlọ́pàá máa bèèrè pé tó fi ń bọ́ra lẹ̀ tó fi ń fẹ̀ díẹ̀ sílẹ̀ kí ló mú ẹ débẹ̀ òun náà mọ ohun tó ń ṣe ó kàn fẹ́ fìyẹn kọ́fà ni. ó fẹ́ fìyẹn kọ́fà. ó kàn fìyẹn kọ́fà ni tẹ bá fún wèrè lọ́kọ́ kórokò ọ̀dọ́ rẹ̀ ló máa ró sí i wọ́n dẹ̀ ń tí wọ́n ní tí kinní bá ṣe kinní kan tí wèrè bá tí kà bá rojọ́ ìkà kan ló máa dà so ìyẹn ń ṣọ̀rọ̀ lọ́dọ̀ ti tèmi ó mọ ohun tó ń ṣe ó kàn ń wá excuse ni. ó dá ẹjẹ́ á mú báyìí ká tó máa káwùsá àgbà ètò yìí àmọ̀ràn wo lẹ ní fún Mobímpé Adédìméjì àti ọkọ ẹ̀ Lateef Adédìméjì nírú àsìkò táwọn èèyàn kan tó sì ń fi wọ́n lògbòlògbò ní íńtánẹ́ẹ̀tì lóòótọ́ wọ́n jẹ́ni tó kò ń ṣọ̀kan ẹyọ kan ṣoṣo ni wọ́n ó hàn nínú ìwà àti ṣe wọn bẹ́ẹ̀ bá wò wọ́n dáadáa kí ni àmọ̀ràn yín fún wọn lásìkò yìí. kí n tó lọ sí ibẹ̀ olóòtú fẹ́ sọ nǹkan kan àwọn kan máa ń béèrè pé surrogacy IVF ṣó dáa fún kìrìsìtẹ́nì àbí kò dáa àwọn kan máa ń béèrè yẹn kódà a ti ṣe program yẹn ní ọ̀dọ̀ mi níjọ́ kan táwọn èèyàn ń pè káàkiri gbogbo àgbáláyé táwọn máa ń ṣe program kan ní last Saturday of the month 6 o'clock Nigerian time àyàn máa ń join wa through YouTube through Facebook through Zoom ṣe rí surrogacy tẹ́ bá lọ wò dáadáa majority of the country in the world ló against it apart from US. Tẹ́ bá wo IVF almost all country ló accept it maybe àwọn Vatican ṣe tẹ Catholic àwọn nìkan ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kì í yé wọn kémi tiẹ̀ tó wò pé mo lọ check ẹ̀ country tó accept ẹ̀ tí ó accept ẹ̀ rárá yẹ́n pé ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹni sáyẹ́ǹsì ló fún wọn lọ́mọ kò ní ṣọlọ́run ta ló fún wọn ní brain láti lè dictate pé tí èèyàn bá lè gba sperm sára kó bí bímọ wọ́n lè ṣe báyìí wọ́n lè ṣe báyìí ṣe é pé ọkọ àti ìyàwó tó fẹ́ra wọn lẹ́gà lè kó ṣe pé oyin àlè ń sìn òun náà wá solution lọ wọ́n dẹ̀ ní pé a lè ṣe nǹkan báyìí wọ́n dẹ̀ mí ìṣe papọ̀ wọ́n fi nǹkan míì kún wọ́n dẹ̀ ṣe IVF èmi support yẹn technology nìyẹn wọ́n dàbí àwọn bàbá wa náà ni téèyàn bá rí oyún ní wọ́n lè pé àgbo rè máa mú wọ́n lè pé kíní báyìí kó máa fi lá epo kíní báyìí kó máa fi lá oyin IVF tiwa náà nìyẹn so that oníyàn lè dúró sí ẹ lára ṣé ń gbọ́ mi so èmi support ẹ IVF ṣùgbọ́n IVF méjì ló wà o IVF mi ni pé
tí àtọ̀ ọkọ yẹn ò bá lágbára wọn á wá dónà tán lọ wá yẹn sìn èmi ò support yẹn because kò ń ṣe ẹ̀jẹ̀ àwọn méjèèjì mọ́ ó ti mix mọ́ tẹlòmíì which is very wrong ó ti yẹ yín sìn ṣùgbọ́n ọkọ àti àwọn tó ń lo ẹ̀jẹ̀ tara tí wọ́n tó fi ṣe me I don't see anything there too bad because ọkọ àti àwọn náà ló ṣe kínní kò sí nǹkan kan tó mix mọ́ ọkàn yẹ pé technology ló ràn án lọ́wọ́ láti lè rí ṣe ṣùgbọ́n súrógésì yẹn tọ́rọ̀pọ̀lọpọ̀ tó máa ń sọ pé ẹ kò mí omi nà ẹ jẹ́ ká gbé báyìí òbí kan ni mí ọmọ mi obìnrin wá fún mi kí dáàdì ìfọdà bẹ́ẹ̀ nǹkan ṣe súrógésì ṣé màá gbà fún mi ní gbà tí bá mọ pain tó máa ń pass through ẹ rántí gbogbo àná la níyàwó lé o tí obìnrin bá lóyún nígbà náà máa ń nídìí sex mọ́ ṣùgbọ́n tó ṣe súrógésì fún yín la máa ń ní ìbálòpọ̀ ẹ jẹ́ ká máa lo Yorùbá yẹn torí àwọn òfin wọn ọ̀rẹ́ tẹ̀síwájú sà. òótọ́ ni ṣọ́rárí àwọn tí wọ́n ṣe súrógésì fún yìí tó bá ti ṣe wọ́n súnmọ́ ọmọ jíjọ́ ọ̀kúnlẹ̀ wọ́n dẹ̀ máa ń nira fẹ́mi láti bímọ ẹ̀mí ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ò bímọ rí wọ́n dẹ̀ bìlí pé ẹni tó bá wà òkè láyé ara ẹ̀ kò ní try ẹ̀ wọ́n lo àǹfààní ìpóntò òun ò ní láti fi owó gbé síwájú láti bá wọn ṣe ni ẹnìkan ò lè wà òkè láyé ara ẹ̀ kó gbéra ẹ̀ lẹ́fẹ̀ẹ́ because ẹni máa fẹ́ bímọ báyìí within life and death lọ́sàn máa ń wà ìyẹn jẹ́ pé èmi ò ń support yẹn because ìfún ìgan máa ń dìjà lọ́jọ́ iwájú tó ń tán lè gbọmọ yẹn sá lọ because tó bá wo wàhálà tó ń ṣe á rò pé ló ná fún nǹkan tó ń risk ọ̀rẹ́ mi ò tó báyìí irú yẹn èmi kì í sọ mo fẹ́ sọ̀rọ̀ lọ síbi yẹn káwọn èèyàn kó lè yí àwọn èèyàn dáadáa tó ní a fẹ́ comment lọ online pé ẹ̀ṣọ́ tiẹ̀ dá fún kìrìsìtẹ́nì àbí ò dá fún kìrìsìtẹ́nì èmi ò support ẹ̀ because mo rí gẹ́gẹ́ bíi pé ìyẹn sì ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí lè mi sí irú bíbá sì wọn accept ẹ̀ nítorí mo wà UK ò accept ẹ̀ many countries wọn accept ẹ̀ gbogbo EU because wọ́n rí gẹ́gẹ́ bí ìgbà tí wọ́n bá ń fi method kan láti máa fi ṣe kíni láti máa lè chance èèyàn. Now béèrè tẹ́ wá béèrè nípa ti àwọn olólùfẹ́ méjì ṣẹ̀rẹ́ ẹni tó bá ń sá fún criticism ṣẹ́ẹ̀kan criticize òun kò lè débi tó lọ kò dẹ̀ síbẹ̀ ṣe lè ṣe tó wá fẹ́ dókè láyé wọn á criticize yẹ torí tí wọ́n ń ṣe lásìkò yẹn àwọn ò tí ì débẹ̀ kò sí nítorí tí kò lè yé wọn wọ́n á máa gbọ́ ẹ̀ sódì ní. tí wọ́n mi yẹn sìn èyí tó ṣe pàtàkì máa ń sọ fáwọn èèyàn táàrin èmi àtọlọ́run ò bá ti dàrú táàrin èmi àti ìyàwó mi ò bá ti dàrú táàrin ìyàwó mi àtàwọn ọmọ mi ò bá ti dàrú àtàwọn òbí mi kódà ọmọ ìyá mi táwọn ìyá kan náà ni táwọn bá dàrú kó máa lọ láyé ara ẹ̀ because you can't please everybody torí ọ̀rọ̀ kì í yé ọba kan náà kódà méjì wọn ronú bá kan náà tó bá lọ fẹ́ please èèyàn ó fẹ́ kú nìyẹn ní ọ̀sẹ̀ bá please èèyàn wọ́n ti gbẹ́sẹ̀ àríwọ̀n tọ̀hún sílẹ̀ so anybody máa sọ tó wù wọ́n tó wá di pé inú ọkọ àtìyàwó ń dùn wọ́n dẹ̀ inú àwọn náà ni wọ́n ń dùn nígbà bá sọ wọn á padà dákẹ́ ni tó ti yẹ yín sí tó bá sọ lè rìn tó sọ lọ́ọ́ bá máa tó bí ọdún kan kí ló dé àwọn agbóhùn ní ìdáàmú ni pé ọ̀gbẹ́ni èyí tó sọ lọ́rọ̀ tó náà so yẹ yín sí yẹn lẹ́tọ̀ very careful káwọn máa rí tí wọ́n rò kọ́ máa ṣe tí wọ́n lọ ọlọ́run bá wọn dá ọmọ wọn sí ọlọ́run bá wọn owó tó máa fi tọ́ ọmọ yẹn ọlọ́run á pèsè fún wọn lórúkọ Jésù wọ́n dẹ̀ fẹ́ gbà àwọn èèyàn ní àmọ̀ràn má fi kú yọ̀bí o ṣẹ̀ tó mọ̀ la o ọlọ́mọ kan kó má fi àgàn ṣe yẹ̀yẹ́ torí kan tó lè ṣẹlẹ̀ kílẹ̀ tó mọ́ ṣe rí tẹnitórí la rí tẹni tó ń bọ̀ a ò mọ̀ ṣe rí iṣẹ́ tí mò ń ṣe yìí tí n bá sọ̀ṣòro mi fẹ́ lò mí jọ́ tí ìyàwó mi gbọ́ bí méjì kan tẹ́nìkan bá mi sọ aago méjì òru kò lè sùn tí ẹ bá mọ tẹ́lẹ̀ mi ń pass through tó wá rí pẹ́ nìkan máa ń pass through kíní kan wá fi ń yọ̀ má fi kú yọ ẹni má fi kankan yọ ẹni bọ́dì o mọ̀ láì ní bọ́dì ẹ fi àwọn ẹni nílẹ̀ tí yẹ yín sìn tí o bá rọmọ bí náà lè máa sọ ó tún rọgbọ́n ara ẹ̀ dá sẹ́nìkan wá fẹjọ́ sùn yín ni what is your own concern about me somebody matter so ọlọ́run ni kò ṣọ́ wa o pẹ̀lú àwọn èèyàn tẹ́ pé wọ́n ní Fálànà gbọ́ tí Fálànà bá jẹ́ Fálànà wọn á bínú o Fálànà gbọ́ tiẹ̀ tààrà ẹni là á gbọ́ so anybody fèsì láìfẹ́ nítorí kálukú fèsì gan tí ì tó lẹ́rù tó àdàmọ̀ kó nìkan tó máa ṣe ní ilẹ̀ wà káàkiri wá kókó ló dá oko kó máa roko kò sóúnjẹ ńlú náà wọ́n sọ̀rọ̀ lọ́rọ̀ káàkiri ọlọ́run ló máa kó wa yọ Nàìjíríà ọ̀dẹ̀ gbà ládùúrà ọ̀rọ̀ ṣíṣe alágbó ńkọ́
ẹ fáwọn náà lámọ̀ràn. tí sí alágbo àmọ̀ràn tí mo lè fún yọ ni pé wọ́n ní iná ìṣìṣì kò gbọ́dọ̀ jọ èèyàn lẹ́ẹ̀mejì tọ́lọ́run bá yọ inú ilé wọ́n tún ti jọ́ mi kò tún máa ṣe mí gbà mí kó tún máa ṣe mí káwọn tójú òun bá rí kó dẹ̀ wà very careful wọn lọ commit suicide torí nǹkan báyìí máa ń cause suicide nígbà míì o. ó sọ náà Ọlọ́run ti fẹ́ gbẹ̀mí ara wọn. ṣe rí bẹ́ẹ̀ yẹn because wọ́n ní ojú tá a bá fi gúnyán òun kọ́ la fi ń gbọbẹ̀ o nígbà tó ń ṣe inú ẹ̀ ń dùn ṣùgbọ́n nígbà tó ti gbígbá lójú tó ń sìn bàbá ṣe lọ ṣe bọ̀ náà rè gbogbo nǹkan Ọlọ́run ò fẹ́ kú lẹ́ṣẹ̀ àbí tó bá ro oníkùwàdà ó tún oníkùwàdà ni wọ́n máa fi ṣe ẹ̀yẹ fọ́dún 4-5 wọ́n gbọ̀ báyà ojú á kúrò lára bá dẹ̀ possible ó lè locate to another place or another country ìyẹn ti ṣètò síbẹ̀ nìyẹn ṣùgbọ́n eléyìí á jẹ́ ẹ̀kọ́ fún òun náà àtàwọn àbúrò àtàwọn ọmọ tó bá rí pé ẹ̀ṣọ́ ara yín kẹ́ tó ṣe nǹkan ẹ̀rọ dáadáa o ní tí mo lè gbàdá àmọ́ tí mo lè gbà nìyẹn kó má commit suicide o tó bá kú lẹ́ni àtúnfiṣẹ́ ẹ̀yẹ wọn á jẹun lẹ́ni ara wọn tẹ́ pé iṣẹ́ ìkan náà fi ṣiṣẹ́ ṣe tẹ́ pé wọ́n ń pè ní ìsìnà ìbálòpọ̀ tó wá fi ń ṣe lórí fídíò ìfẹsọ̀ yọ English ẹ̀ nílò mi fi ṣiṣẹ́ ṣe tó dẹ̀ tó ń láàrin àwọn èèyàn tó kàn ṣùgbọ́n ètí ẹ̀sìn òtí ẹ̀tí ẹlẹ́ẹ̀kan péré ni má torí ẹ̀ commit suicide má wọ́ọ̀rì tẹni tó dé láàrí tẹni tó bọ̀ àwọn ọmọ Ọlọ́run ti kẹ́kọ̀ọ́ nílé yìí nìyẹn àní irú rẹ̀ mọ́ àwọn ọmọ Nàìjíríà náà rè ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹ̀jẹ̀ àgbọ̀ tiwa náà ẹ̀fẹ̀ni ẹlẹ́ni ilé ó ti ṣàṣìṣe náà òun náà dẹ̀ ti kẹ́kọ̀ọ́ ńbẹ̀ so Ọlọ́run ní fún wa sílẹ̀ nọ́mbà mi ò yí padà +34698256 ẹ tún lè wà lórí lórí YouTube ẹ wá lọ sí Google láti kọ Prophet Fẹ́mi Wahab ẹ rí YouTube ńbẹ̀ tí a máa ń ṣe ministry àti ohun tí a ti jọ sí papọ̀ Olúwẹ̀mbẹ̀yẹkẹ lóríṣiríṣi tẹ máa kẹ́kọ̀ọ́ ọ máa rí ńbẹ̀ Ọlọ́run ní fún wa sílẹ̀ ní orúkọ Jésù iléeṣẹ́ Ẹ̀mbẹ̀yẹkẹ ò ní bàjẹ́ ní orúkọ Jésù àmín. ẹ ṣeun o Prophet Fẹ́mi Wahab láti Madrid ní Spain ọ̀rọ̀ rèé gbáǹkọ́gbìn ni ẹ̀yin èèyàn wa kí lè ro tiyín torí ìlú gangan lọ̀rọ̀ lé ayé bó bá kọ wájú sẹ́nìkan ẹ̀yìn báyìí ni ó kọ sọ́mọ ẹlòmíì ẹ já mèrò yín ní ojú òpó ìfi èrò ẹnìyàn sí comment section yẹn ẹ má gbàgbé Ready to Share fún àǹfààní wa náà wà fún o Alani Nightingale orin wọn náà ẹ má ṣàì gbọ́ orin yẹn láyé ń gbọ́ ń sìn ẹ follow wọn kẹ́ stream àwọn orin wọn lórí gbogbo social media platform ó ṣe pàtàkì Tóbi Fásùgbà ló kọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ lẹ̀ ń pè mí lónìí ẹ ti wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ ẹ máa pín fáwọn ẹlòmíì lóní Bẹ́mbẹ́yẹ́kẹ. Bẹ́mbẹ́yẹ́kẹ TV ẹ máa wò ó ẹ máa bá wa wo Bẹ́mbẹ́yẹ́kẹ TV tẹ́ bá dẹ̀ ti wò tán ẹ máa bá wa share ẹ lọ subscribe sí Bẹ́mbẹ́yẹ́kẹ TV ìyẹn lórí YouTube. Bẹ́mbẹ́yẹ́kẹ TV. ó kún fún ọgbọ́n ó kún fún ìmọ̀ ó kún fún òye ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe pàápàá tilẹ̀ Yorùbá. ẹ wo ó ní olèmi náà máa ń wo. àbíkẹ́ lọ sí TikTok kẹ́ lọ follow Bẹ́mbẹ́yẹ́kẹ comedy ẹ wò ẹ̀yìn mi láwo ń gbé bá subscribe síbẹ̀. ẹ máa ṣe kí ni ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ́dẹ̀ máa wo God bless you. Bẹ́mbẹ́yẹ́kẹ TV ẹ máa wò ó.